ẹni ṣubú ẹni kò lè dìde àjànàkú sùn bí òkè. Sátidé aláriwo ni a ò bá máa pe ọjọ́ 23 oṣù kẹrin ọdún tí a wà nínú ẹ̀ yìí, nígbà tí ìròyìn gba ìgboro kan wípé ọba Àtàndá Adéyemí Aláàfin Ọ̀yọ́ ọba Làmídì ti dágbére fún ayé pé ó dìgbà ó ṣe. Ọmọ ìdílé Alówólódù ní Àtàndá Friday ìyẹn ọjọ́ Ẹtì ọjọ́ 22 gan ni wọ́n sọ pé ọba Adéyemí ti dágbére fáyé lọ́sibítù Afẹ́ Babalọlá University Teaching Hospital nílùú Adó Èkìtì nípínlẹ̀ Èkìtì lórílẹ̀‐èdè Nàìjíríà. Lọ́wọ́ kùtù òwúrọ̀ ọjọ́ sátidé ìyẹn òní ọjọ́ àbámẹ́ta gan ni wọ́n gbé Aláàfin wọ ìlú Ọ̀yọ́ wá níbi tí ètò láti ṣe gbogbo nílànà ti ìṣẹ̀ǹbáyé ti bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀u. Ẹni ọdún 73 ni Làmídì Adéyemí Alówólódù bí èrè, bẹ́ẹ̀ ni kábíyèsí lo ọdún 52 lórí àpèrè, èyí tó fi hàn gẹ́gẹ́ bí Aláàfin tó pẹ́ tó gbó dáadáa lórí àpèrè ààfin òde Ọ̀yọ́. Ní báyìí ohun tí àwọn èèyàn ń retí ní ìkéde ìpapòdà ọba ńlá tí fi ọba jẹ yìí láti ẹnu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjìníà Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí àṣà. Ní báyìí tí ọba ti wàjà lóde Ọ̀yọ́, ohun tí a gbọ́ ni pé Báṣọ̀run ìlú ọ̀hún olóyè Yusufu Akínadé ni yóò máa darí ètò ìṣàkóso ìlú títí tí Aláàfin míì yóò fi gorí ìtẹ́. Láti tẹlifíṣàn Alóore fáwọn ọmọ Yorùbá, gbogbo ará Ọ̀yọ́ èèyàn Ọ̀yọ́ lákíkú aráfẹ́ra kù ọba Ọláyíwọlá Àtàndá kábíyèsí Alówólódù bí èrè, ọmọ ikú ọmọ àrùn Àtàndá ọmọ òfò ọmọ àdánù tó padà wá kí ayé pé ó dìgbà ó ṣe. Ọkàn pàtàkì ní ọba Ọláyíwọlá Àtàndá tá a bá ń sọ nípa ọba ilẹ̀ káàárọ̀ òjíire. Ṣàngó làwọn èèyàn tún pé ọba Làmídì ṣe lọ́dún ní kábíyèsí máa ń ṣe ọdún Ṣàngó, èyí tí ṣe ọ̀kan lára àwọn ẹni oríṣà dá tí wọ́n jẹ Aláàfin Ọ̀yọ́ rí. Ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 1970 ní Àtàndá gorí ìtẹ́, òun náà sì ni ọba Ọláyíwọlá Adéyemí kẹta lórí àpèrè àwọn baba ńlá baba rẹ̀. Ọba Adéníran Adéyemí ló bí Ìbírónkẹ́ sí lórúkọ ìyá ikú bàbá yèyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn ìgbésí ayé Aláàfin ń bọ̀ kánkán, ẹ mà kú ojú lọ́nà o. Officer,